mo ṣèèṣì lo ATM oníbàárà gba owó ní ẹ̀ẹ̀márùn ọ̀tọ̀ọ̀tọ̀. òṣìṣẹ́ báǹkì tẹ́lẹ̀ rí Uchenna Emmanuel ti jẹ́wọ́ pé òun ṣèèṣì lo káàdì ìgbowó tí a mọ̀ sí ATM tó jẹ́ ti oníbàárà báǹkì tó ń bá ṣiṣẹ́ gba owó ní ẹ̀ẹ̀márùn ọ̀tọ̀ọ̀tọ̀. àfúrásì tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lọ́jọ́ Ẹtì Friday lásìkò tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ṣàfihàn rẹ̀ nílùú Àkúrẹ́ pẹ̀lú àwọn afurasí míì. nínú àlàyé rẹ̀ ó ní òun gba owó jáde pẹ̀lú káàdì náà ní ìgbà márùn-ún láti ra nǹkan tí àpapọ̀ owó rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún márùndínlógójì náírà. ó tẹ̀síwájú pé POS tí òun lò láti fi gba owó nínú àpò owó oníbàárà ni òun ti dá bí ọgbọ́n sí tí ẹnikẹ́ni kò sì lè fura. ó ṣàlàyé síwájú sí pé òun ṣèèṣì lo káàdì owó oníbàárà láti fi ra nǹkan láti iléeṣẹ́ kan. ó ní òun rò pé káàdì òun ni. onígbà tí wọ́n ń bi òun lérè pé báwo wá ni òun ṣe mọ nọ́mbà ìyẹn píìnì tá a máa ń lò. ó ní pé ó ní ọgbọ́n tí òun dá sí àti pé nọ́mbà tòun lòun lò. POS tí a lò fi gba owó náà jáde lè gba owó jáde láì nílò nọ́mbà tí a mọ̀ sí píìnì. Àdúràgbọ̀lúwatóyìn ló ń jábọ̀ láti iléeṣẹ́ Adó Gbagadé online TV. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o.